زد رحمة يا إلهي يا إلهي للشيخ يحيى صلاتي الحاجة رفيع ogun náà ìdí 5,000 naira. الله أكبر زد رحمة يا إلهي للشيخ يحيى صلاتي زد رحمة يا إلهي للشيخ يحيى صلاتي أجاجوي زد رحمة يا إلهي للشيخ يحيى صلاتي بسم الله قل هو الله هيا هادي الخيار هيا صلاتي هيا سر الحقيقة يا صلاتي هيا سر النجاة للهنم يا فيض العلوم يا صلاتي يا ابن السعادة يا صلاتي يا أمني وقمني صلاتي على شمائل زيلوني نزور محمد بعيوني على شمائل زيلوني نزور محمد بعيوني يا لصفا والإرفان أهل الديار سماني أهل القريب سماني سلوني بأهل الجيلاني بأحمد شيخ صلاتي ساكيا بذاتي لزازاتي ساكيا بغير الأنات إلهي بسيد الجيلاني بأحمد شيخ صلاتي هب لي إلهي فتياتي محسناتي مؤمناتي بالأولياء الرباني روح شمائل أفريقيا معهن تقاتل أمريكا بشهاب رصد من فيك صنع جسر الرحمن ما زال قلبي لبيك ما زال قلبي لبيك 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 سعديك لبيك لبيك سعديك لبيك لبيك سعديك تزل شواغل بهواك صنع فارس ميداني بخاري صلاتي خادمكم بخاري صلاتي خادمكم بخاري صلاتي خادمكم من مشربكم من مذهبكم من مشربكم من مذهبكم من مشربكم من مذهبكم نويت واي فيدتكم دوام بسيد الجي يا لشمائل زيلوني نزور محمد بعيوني يا لشمائل زيلوني نزور محمد بعيوني لا إله إلا الله 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 سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنعل به العقد الله عليه وسلم وتنفرج به الكرب وتقضى به العوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وأصحابه في كل لمحة ونفس بعدد كل محلوم لك يا رب العالمين آمين. اجاكي وقواكاني اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وعلى آله وأصحابه وأصحابه وسلم وسلم. اجاني آمين. آمين. akí Ọlọ́hun الله. ṣé bọ́lọ́hun ti mọ nínú ayé ti ẹnu ni الله أكبر. jẹ́ kí ìgbé tí tóbi fọ́lọ́hun ọba rẹ jẹ́ kó rinlẹ̀ jù báyìí lọ dáadáa. الله أكبر كبيرا. ìkẹ́ Ọlọ́hun Ọlọ́hun orí àjẹǹjẹ́ tọ́ Ọlọ́hun máṣàbà mú bá nàbọ̀ Muhammad. الله عليه وسلم. mo kí bàbá mi àgbà ní ìkàlẹ̀ ẹ̀yin náà ni bàbá dà wá kalẹ̀ fún. دام الله حياته. bàbá wa àṣírí gbogbo tápà lápapọ̀. أدام الله حياته. ẹni sojú ò dàbí ẹni sẹ́yìn. gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tí wọ́n ń sọ pé má wọ́rì ní tí bàbá rẹ̀ ò ṣe fún wọn á ṣe fún wọn. níṣẹ̀ṣẹ̀ ń yé wa pé ìyà tí bàbá rẹ̀ ò fi jẹ́ ọ́ láfi jẹ́ ọ̀nù. جل مولى الخلق. má ké o sí mi lẹ́nu dákẹ́. ياكم الله. ẹ̀yin lẹ ń pa ìbànújẹ́ yẹn rẹ́ lára wa pẹ̀lú gbogbo nǹkan, pẹ̀lú ọ̀rọ̀, pẹ̀lú owó, pẹ̀lú bàṣáṣà. دام الله حياته. gbé orí wa tá a yọ tó wá ń lejú sẹ́mi níyàwó rẹ tó bọ ọjà ń lé ni. ẹ dúró tì wá dáadáa ẹ jẹ́ abanújẹ́ bàbá tá a rí mọ́. دام الله حياته. orí bá ti ń dùn ní tá à ń dùn wò yìí ẹlòmí ò tún mọ ẹni òun ò rí ìbànújẹ́ bàbá lára wa ní ọ̀wù ó sì já máa wà kísà. الله أكبر كبيرا. àkísà tá a bá ń wọ̀ òun yóò jẹ́ ká yé rí i pé ikú bàbá rẹ̀ dùn lóòótọ́. gbogbo nǹkan lẹ fi ń dúró tì wá ẹ ti ń fún bàbá tàná láṣọ lẹ́tù fi ránṣẹ́ àmì ìrùrán eléyìí ṣùjọ́ta bá dọ́dọ̀ yín tá à ní gbowó tó nítumọ̀ sínú àkáǹtì kìí ṣe ìtẹ́ náà ń tà yìí. حياكم الله. bẹ́ẹ̀ náà làṣírí àtàṣírí mírù má jáde ńjọba yìí má jáde ńjọba yìí má jáde ńjọba yìí má jáde. ọlọ́run jẹ́ àárín yín pẹ́. آمين. ọlọ́run jẹ́ pẹ́ fún wa ọlá àwọn ẹni ọlọ́run. mo kí bàbá wa ọ̀rẹ́ bàbá wa Seiful Qadiriyya bàbá wa Ọ̀pẹ́bì ọlọ́run jẹ́ àárín yín pẹ́. آمين. mo kí mi kú dìbà yàrá àjòkó tàgbàlagbà má sì bẹ́ẹ̀ ń ṣẹ́. ọba tó kẹ́ ẹ̀yin pẹ̀lú owó ẹ̀ ní dolówó àná láéláé o. ayé ń retí ó fẹ́ mu ó fẹ́ mu tó bá jásí pé ọ̀la kan kì í tán lẹ́yìn ọ̀la yóò mọ̀ dọ̀la náà ni. آمين. Iznillahi wa bijalali. mo kí àwọn mọ́gàjì wa nínú ilé ọlọ́wọ́n jẹ́ àárín yín pẹ́. آمين. mo fi tí kí àfáà Nasir ọlọ́wọ́n jẹ́ àárín yín pẹ́. آمين يا الله. mo kí gbogbo ẹ̀yin Sàràkí wa ẹ̀ láti rí bàbá àbá àdínì دام الله حياته. ọkùnrin ọlọ́run. báfà mi bá rò pé òun gbọ́n kò mọ̀ pé olówó tí ń náwó tá rò pé olówó gọ̀ òun olówó gọ̀ tọ́ráfà mi ò gbọ́n
yóò máa pa àwọn tí ń fún un lówó ní gànámù so gbọ́n tó lówó ni ọpọlọ tó lówó ní tí fi ń kó owó jọ ṣé ọpọlọ kékeré wà ní. Allahu akbar. ọpọlọ téèyàn fi ń kó owó jọ kìí ṣe ọpọlọ kékeré ẹ máa wá na bí ẹni wípé àbẹ́ mọ̀gbà tẹ̀ ń ṣe wàhálà ńgbà tẹ̀ ń rí ni. Allah. bàbá wa nọ́ọ̀d ẹ kú gbogbo ògbà ẹ kú àṣojú sẹ́yìn ọba tó lànà tó lè ní tó lọ́jọ́ gbogbo ọlọ́run ní para lẹ́yìn láéláé. Àmín ya Allah. mo fi ti ń kí alhaji Abdul Hakim ó ti lọ kì í ráyè rárá àmọ́ a máa ráyè tọ́lọ́hún Rasulul Khair gbogbo ibi tí wọ́n bá wọ atẹ́gùn rẹ̀ ọlọ́run mọ́sàbà fẹ́ lù wọ́n. Àmín. mo fi tàwọn bàbá méjèèjì yìí mo fi kí gbogbo ẹ̀yin olówó tẹ́ ń náwó látàárọ̀ àwọn òpè yín lágọ̀ o torí wípé gọ̀ǹgọ̀ tẹ́ ẹ ní òun ló dàgọ̀ tẹ́ ẹ fi ń fa oore mọ́ra. Allah. gbogbo olówó tó lóhùn gbọ́n ọgbọ́n òun náà ni ó gbọ́n gbogbo oore òun dànù fún ṣùgbọ́n tọ́lọ́hún tó fún ni. Allahu akbar kabira. torí àwọn àfáà tán sọ pé ń bo làwọn olówó ti ń rówó ìwọ bá kọ́kọ́ bí ààrẹ pé ń bo ló ti róṣì tídùn fi ń ṣí ní aṣọ rẹ tán pàdún mọ́ ọ lára. cut soap for us n tó pọ̀ ń ta nísìnyí. kò bá dáa kó já sí wípé ibi tí wọ́n ti ń gé ọṣẹ òun má lọ bẹ̀ ọba tí fún kálukú lọ́dọ̀ ni ó lọ sọ́dọ̀ rẹ̀. Allahu akbar kabira. mo kí gbogbo wa mo kí màmá wa nínú ilé. Damallahu hayataha. bí mo ti rí wọn àyà mi já ó ti ní bá a ti jọ sọ pẹ̀lú bàbá Seiful Qadiri àmọ́ wọn àná ti sọ yóò fún mi ní. ìyàwó àbèjì ọlọ́run jàre yín pẹ́. Àmín. ọlá àwọn ẹni ọlọ́run. Àmín ya Allah. mo kí gbogbo wa ní kíkí Islam. naam ìyá wa ń gbọdọ̀ fù ẹ ṣeun àjọ wọlé ni Insha Allah. má ṣe park làwọn park àjọ wọnú ìyá yín ni ọba tó ní ẹ máa dùn rí ká ẹ máa dùn wò ẹwà náà ń pọ̀ sí ni ọ̀rọ̀ ń gbà bọ́ọ̀lù ẹnu mọ́tò mo rò pé tọ̀ àbí sani azinẹ́yìn ló dé yìí ni pé tọ̀ ọmọ lọ gba nọ́mbà wa àtàwọn súnmọ́ mi wọ́n gbà nọ́mbà eléyìí wà lọ́dọ̀ wa náà tẹ́lẹ̀ Ayakumullah. ibi tí ẹwà náà dé àmọ́ àmàdá jẹ́lú àṣìdá jẹ́lú tí bá ń tó dá báyọ̀ ọlọ́mọdé bá yín láéláé. Àmín ya Allah. mo kí bàbá wa Alhaji Najimuddin ẹ kú gbogbo ìgbà ẹ kú àná ẹ kú òní ẹ̀yin mú oore ní ibi a sì ti mú nǹkan ẹyọ kan nǹkan ẹgbẹ̀rún kù mbẹ Insha Allah. bẹ́ẹ̀ bá yẹ níbi èyí tẹ̀ ń ṣe yìí pẹ̀lú ògo ọlọ́run in tó tún jù báyìí lọ nípò lọ́lá ọlọ́run jẹ́ díbẹ̀. Àmín ya Allah. jàmá mùsùlùmí lọ́kùnrin lóbìnrin asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuhu. mo wá kí bàbá wa Seiful Qadiriya. Damallahu hayatahu. ẹsẹ̀ orin kan náà ni ń ké sí méjì nítorí irú ìjókòó báyìí ò bá wa pọ̀ ó sì dáa ká mú oore fẹ́ni tó bá ṣoore fún ni. Ayakumullah. jalallahu abdan. Jazallahu an abdi afada sani'ata. bihusni ala sabkil fi'ali. بحسن على سبق الفعال يقارن. bàbá Seiful Qadiriya adúpẹ́ fún yín púpọ̀. جزاه عن عبدي أفاد صنيعة. ẹ dákun bẹ́ẹ̀ tí ń lọ tẹ́ ń bọ̀ yẹn ibi tọ́rọ̀ àfàmọ̀ṣúdì elétò ní ẹ dákun nǹkan kan làwọn èèyàn jẹ kán tó kúrò nílé eléyìí kọ́ ni wọ́n máa jẹ lọ. Jazallahu an abdi afada sani'ata. kí ló dé táyé fi ń kí ló dé tí ń fi ń yẹ yín báyìí.
Jazallahu an abudi afada soniyatan. ẹ̀jẹ̀ ti gbóná mọ́ fàágùn má jẹ́ má dààmú mi rárá. Jazallahu an abudi. kí ló dé tó yẹ yín báyìí ju tàwọn tẹ́ ẹ bá ń wájú lọ. Jazallahu an abudi afada soniyatan. àkọ́kọ́ náà ni wípé ẹ fira yín lá bàbá Mọ̀lánà Amiru Jaysh lójú. Jazallahu an abudi. nígbà òjò ẹjọ́ wà ní. Jazallahu an abudi. nígbà ẹ̀rùn ẹjọ́ wà ní. Jazallahu an abudi. nígbà tí ó já sí wípé èèyàn náà máa bízì nínú ayé wèrè ló bízì jù nínú ayé yìí. Ayakumullah. níbi tí ń ti ń ṣa gbogbo ẹ̀ káàkiri ojú ó bízì nígbà tẹ́ ẹ bízì tó yẹ kẹ́yìn náà máa gbádùn ayé yín kẹ́ ẹ máa jọ̀tọ̀mì kẹ́ ẹ máa jọ̀lọ́ọ̀fù ẹ pa gbogbo ìgbádùn òun tì gbogbo ìgbádùn òun ọ̀dọ̀ bàbá lẹ ti ń gbá gbogbo ẹ̀. Jazallahu an abudi afada soniyatan. bí o bá sálùbáríkà lára àwọn ọmọ kéwú bíi tàná mọ́ ń táwọn tàná ṣe táfi lálùbáríkà àwọn tẹ̀ ní òṣè mọ́ ni ò jẹ́. Afada soniyatan bi husni ala sabukil fi'ali yuqarinu. èyí tẹ́ fẹ́ ṣe yìí tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀. Jazallahu anni abudin afada soniyatan. níbi táwọn ọmọ kéwú mi ti dolóṣó nísìn kálukú náà ń jẹ wọn káàkiri ẹ̀yin èso olóṣó. Jazallahu anni abudin. olóṣó kìí sobìnrin nìkan ní ń jẹ olóṣó ọkùnrin náà wà tán bá ti ń rí ọbí tán rí ọbí tán rí ọbí tán rí ọbí olóṣó nìwọ náà. Jazallahu anni abudin afada soniyatan. ẹ fijọ́ kan yín kẹ́ ẹ fi lá Mọ̀lánà Amiru Jaysh lójú kan ní kí ló dé tọmọ yìí ń bà mí lẹ́mìí jẹ́ báyìí ẹ ṣe é rí láyé. Allah afada soniyatan. ìtọ́lọ́hún fi ní kí gbogbo nǹkan máa rọ̀ fún yín nù o. Bí husni ala sabukil fi'ali yuqarinu. ẹlẹ́ẹ̀kejì tí ń bá ń rí báyìí fún yín àkọ́kọ́ ni pé wọ́n fira wọn lá bàbá Mọ̀lánà Amiru Jaysh lójú. Bí husni ala sabukil fi'ali yuqarinu. ẹ lákùn tó rọ Ọlọ́run ẹ̀ bá jẹ́ ó di bí àdúrà kẹ́ tó mọ̀ mú wà. Bí husni ala sabukil fi'ali yuqarinu. bẹ́yìn ò ti fira yín lá bàbá Mọ̀lánà Amiru Jaysh lójú àwa náà ò gbúdọ̀ fira wa lá yín lójú. Jazallahu anni abudin afada soniyatan. mo fọba tó ní mí mo fi búra wàláì tàláì aago 12 tago kan ni mo tó wọlé lánàá kò sí ẹni tó jẹ sàárì inú gbogbo àyè àsùn lọ ni bílá ilẹ̀ zilá ilá ìlàwà Allah. kọ́dà àfọnu ààrẹ ti fọ̀ Ayakumullah. nítorí wípé bọ́lọ́hún ti ṣe bàbá Seiful Qadiriyya assignment ni. Jazallahu anni abudi afada soniyatan. báwa náà ò bá rí bá a ti rí yìí nínú ayé yín kẹ́ ẹ máa lọ kẹ́ ẹ máa bọ̀ káwá jòkó Khalifa Bisiril Fatiha ayọ́bù yín gbà kí lọ́tẹ̀ ń wò kí ni bàbá ń wò. Bí husni ala sabukil fi'ali yuqarinu. bàbẹ́ ọlákójẹ́lẹ̀ ilé la wà ní kò sí Khalifa Bisiril Fatiha lọ́dọ̀ wa kọ́dà wáàsí méjì tá a bá jọ papọ̀ àfáà kan ó ṣe wáàsí èmi ó gbowó ni gbogbo wáàsí tá à ń gbọ́ tó wà lórí fóònù wa èwo la múlò nu gbogbo ẹ̀ táàkà máa gbọ́ wáàsí tá a máa fi wáàsí ṣe entertainer. Allah. ọba tó san yín lẹ́san pẹ̀lú wa pẹ̀lú dáadáa ẹ̀san tàná òun lè ń jẹ lẹ́nu fa. Wa man yajzi an khayri. tí ìtumọ̀ máa ti ń wí Jazallahu anni abudi. Jazallahu anni abudi afada soniyatan. Jalabiya ariyin you are cited. Jazallahu anni abudi afada soniyatan. gbogbo àwọn tá a wà láàyè yìí ẹ dákun iṣẹ́ kan kì í déédéé ṣe o. Allah. bó bá rí báyìí fún wọn
wọ́n dá àwọn tó jẹ́ bàbá fún wọn, wọ́n dá àwọn tó jẹ́ àfáà wọn, òun ní fi ń dá fún wọn báyìí o. Ṣé wọ́n ń dá àfáà rẹ ni àbò ń ṣe dáadáa fún wọn lójú àti lẹ́yìn? Òun sọ̀rọ̀ wọn lójú dáadáa ó sì dẹ́yìn ó sì ń bà wọ́n jẹ́. Àìdá náà ni ó padà gbẹ̀yìn ayé tiẹ̀ náà. Jazallahu an abudi afadasani ata. Gbà bẹ́ẹ̀ Amiru Jesse táwa jẹ yìí àbákú laṣọ ewúrẹ́. Akramakumullah. Bí ewúrẹ́ ò bá kú wọn kì í fi awọ rẹ̀ ṣèlù. Seiful Kadiriya tán sì jẹ yìí má lọ rò pé o lè jẹ Seiful Kadiriya 100 ọdún sísìn. Seiful Kadiriya ń lọ náà ni Amiru Jesse ń lọ náà ni o. Jazallahu an abudi afadasani ata. Ẹlẹ́ẹ̀kejì tẹ́ ẹ ní òun ni sùúrù. Afadasani ata. Ẹni tí ó bíyàn nínú ẹ̀yìn ògbé kí ni ń ṣẹlẹ̀ àtẹ̀yí tó já sí pé tọ̀tọ̀ ẹ tẹ gbogbo ẹ̀ mọ́lẹ̀ sùúrù yín ó di sùúrù. Ayakumullah. Nínú ayé Mọ̀lánà Amiru Jesse ẹlòmíín rò pé Mọ̀lánà Amiru Jesse lé ní nítorí pé ojú wọn ò ṣe wò. Kìí sì ṣe gbogbo ẹni tójú rẹ̀ lé lọ́kàn rẹ̀ lé, àìmọye ẹni tó dùn rí lójú tó já sí pé ọkàn rẹ̀ ti ń bẹ́ẹ̀ yí wo ni. Jazallahu an abudi afadasani ata. Ẹ̀san làwa wá ṣe fún yín lénìí bá a bá pẹ́ dé ààyè yìí ẹ má bínú oorun lásùn lọ oorun ò ṣe é cheat òun ló jẹ́ àsùn lọ ó yẹ kájọ máa tó tíà kájọ máa ṣe gbogbo ẹ̀ ní. Kọ́dà opening speech àbí kí ni mo rí yàn yín tẹ àwọn olówó náà máa ń ṣe gbogbo opening speech yìí kọ́dà kẹ́ ẹ mọ́kọ̀ ọkọ̀ mi síbẹ̀ ó lóore jù èyí tẹ tó wá kọ̀ yìí lọ. Jazallahu an abudi afadasani ata. Ẹ̀san tẹ́ ẹ ṣe fún bàbá wa torí orí ẹlòmíì ò pé half done ni o ó lè tún máa rò pa ń yà bàbá wa sọmọ pé Yorùbá ni mò ń sọ. Ẹ̀san tẹ́ ẹ ṣe fún bàbá wa làwa náà wá dá padà fún yín lẹ́nìí. Jazallahu an abudi afadasani atan bihusni ala sabukil fi'ali yuqarinu. A ti sọ̀rọ̀ ẹ bà mí lẹ́rù bí ẹni tí ó ṣì wá gbọ́. Bihusni ala. Àgbọ̀dọ̀ mọ fìlà káyìí ìwéra wọn. Bá a bá gbé spíkà yìí fún Adénúgà kó sọ̀rọ̀ wàláhì ẹ̀ la tó o bá fẹ́ gbádùn Adénúgà lọlé lóòjò kó ti wò. Ó mọ̀ pé odidi ọ̀rọ̀ tí ń bẹ nu Kùránì ní bẹ lérí rẹ̀ bó ti wà wọn. Yóò mọ sọ́tẹ́ mọ ṣe màálù ṣáì rẹ̀ nu Alukùránì pé lóòótọ́ Alukùránì ló wí. Ó lè má lè ké Kùránì o àmọ́ tí ń bẹ nu Kùránì ní Yorùbá ní bẹ lérí wọn bó ti wà wọn. Bihusni ala sabukil fi'ali yuqarinu. Ayé wa ń lọ ayé wa ń bọ̀ lédi Seiful Kadiriya débi pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé Alifa wọn náà ò múra mo ní kí n múra sí kíni kíni yìí pọ̀ púpọ̀ mọ́nítọ̀ títa wá tún ni. Ayakumullah. Ọ̀rọ̀ rẹ̀ ò yé mi ni mo ní làáyé mi kò yé mi dákun sọmọ pé mi ò ní làákà ibi tiẹ̀. Ògo Seiful Kadiriya ìpọ̀ mo ní sọ wàá pa ni. Ilaha illallah. Ìwọ náà múra mọ́nítọ̀ ó já sí dáárì fún ọ kárí. Ó máa dúró òde táwa náà ń lọ ni. Ẹ̀san tiwọn làwọn ń ké yìí kí làwa tí ì ṣe tá a fẹ́ ká máa dájọ́ kan fáwa. Jazallahu an abudi afadasani ata. Bihusni ala sabukil fi'ali yuqarinu. Bihusni ala sabukil fi'ali yuqarinu. Wa man yajzi an khairi yuthabu fi'aluhu. Ẹ rí i pé mo rọra ń jù lẹ́ni bá a bá ní bí ọ̀rọ̀ yìí ti ń ká wa láàánú ká ṣe sọ̀rọ̀ ká máa lọ ṣubú òjijì kẹ́lómi má rò pàníyàn wa ní ọ̀dà o mo rọra ń lo sàárì mi níwọ̀nba ni torí ó ti ta hotspot yẹn báyìí. Wa man yajzi an khairin. Gbogbo ẹni tí ń bá ń ṣe dáadáa láyé. Wa man. Awal tó tàn mọ́lẹ̀ sínú ayé rẹ̀ bá ti ń ṣe lánàá náà wọ́n ń ṣe lénìí wọ́n àtọ́rí wípé àwọn ti débi táwọn lọ tán kátàkàbà ṣubú. Wa man yajzi an khairin. Gbogbo ẹni tí ń bá ń ṣe dáadáa nínú ayé. Yuthabu fi'aluhu.
dáadáa tí ń ṣe òun náà lẹ̀san rẹ̀. yusabu fi'aluhu. dáadáa tí ń ṣe yóò máa ràn lérí ọmọ rẹ̀. yusabu fi'aluhu. dáadáa tí ń ṣe yóò máa ràn nínú iṣẹ́ rẹ̀. yusabu fi'aluhu. dáadáa tí ń ṣe yóò nẹ́tíwọ́ọ̀kù ayé rẹ̀ pé ó gbọ́ tẹ́ni ó gbọ́ tẹ́ni àfọ̀ọ̀tẹ́ ti wá dín tí gbogbo ayé mọ̀ ẹni bá lóun ò mọ̀ yín láyé tá à ń lò lọ yìí bóyá ṣẹ̀ṣẹ̀ bí àbẹ́rì rẹ̀ ṣẹ̀ṣẹ̀ pé ń bí wèrè tó yà ní. wa man yajzi an khairin yusabu fi'aluhu. nẹ́tíwọ̀kì yín ó pé dáadáa ẹ tún wá ń tan sport fáwọn èèyàn ẹ ò gbẹ́dọ̀ Màṣáìdì ló dúró yìí ẹ sára wa ni ẹ̀yin náà ẹ máa bọ̀ báyìí ẹ kàn dúró ni ẹ máa bọ̀ wá báyìí ni Amiru ní sọ̀rọ̀ wa man yajzi an khairin. bẹ́ẹ̀ tí dúró ń tà náà ni ẹ dúró ń tè ní. wa man yajzi an khairin yusabu fi'aluhu. yóò dà fún ọ ebo wọn náà dìde bó ti náwó òun jẹ́ àmọ̀ kó wà ń yàn inú yà ìgbéra. yusabu fi'aluhu. Ọlọ́run ti ṣe yín yìí ẹ̀san lọ́lọ́run fi ṣe fún wa. Allah. Yóò dà fún yín ògo yín lágbára débi pé ẹ tún tán sport fáwọn èèyàn. wa man yajzi an khairin. ẹ̀rí Màṣáìdì ni látòkè délẹ̀ Tòmáṣì ni. ma yajzi an khairin. wọ́n yẹn customize fìlà tẹ́lẹ̀ n kò di pé ń tẹ̀lé sẹ́fù nísìnyí customize fìlà náà ti ń jáde. wa man yajzi an khairin yusabu fi'aluhu. lọ́nà èyí tá ń customize fìlà o ó rí pé èdè tó fi ń kó jẹ́ sásọ òun lòún fi ra fìlà yìí. wa man yajzi an sharrin yanalhu wa khasinu. wa man yajzi an sharrin yanalhu wa waqibu. gbogbo wọn tó sì ń ṣàbúrú. wa man yajzi an sharrin. ó ń bà wá jẹ́ ó tún ròyìn wa fáwọn tó nífẹ̀ẹ́ wa ń di dáadáa ọmọ òsì lọ́mọ yẹn. ma yajzi an sharrin. ọmọ yẹn bàjẹ́ ọmọ yẹn ò lẹ́kọ̀ọ́ ó sì rántí ijọ́ tí wọn náà kú tí wọ́n máa ròyìn ọmọ tiẹ̀ náà. wa man yajzi an sharrin. ìbàjẹ́ tó ń wá pẹ̀lú connection kí ló dé tẹ hate ọmọ yẹn ọ̀rẹ́ mi kan ló hate ẹ̀ lèmi náà fi hate ẹ̀ ẹ wo bí tí ìbàjẹ́ connection tún dé òun connect ìbàjẹ́ lọ. Allah. ó gbàgbé ọ̀rọ̀ al-Qur'an tó ní falyakhsha allazina law taraku min khalfihim zurriyatan di'afan khafu alayhim. Allah. falyattaqullaha falyaqulu qawlan sadida. kí ni ń bẹ lẹ́yìn ikú ní ti ń bẹ lẹ́yìn ikú náà ní í ṣẹlẹ̀ yìí o. wa man yajzi an sharrin yanalhu wa khasinu. ní ti ń bẹ lẹ́yìn ikú àwa mi kú dí òun ní í ṣẹlẹ̀ yìí o gbogbo owó tó lẹ́yìn Amiru Jésù ò dáa ṣé ojú tiẹ̀ dáa tó bẹ́yìn wọ́n ti ń dà yìí. Allah. gbogbo ẹni bá ń hùwà abúláyé bí n bá ń lé ní tó lánàá wàláhì summa billahi kò ní gúnlẹ̀ síbi tó dà. Allahu wa akbar. man yajzi an sharrin. wa man yajzi an sharrin yanalhu wa khasinu. bàbá àdínì ẹ wo bẹ́ẹ̀ ti jòkó bí ẹni pẹ́ ẹ̀ máa ń tẹ́ṣẹ̀ nínú àwọn tó bísí jù láyé ló wà fa tó o bá pè é ní àsìkò tó yẹ tí ò yẹ kó o pè é. ó rò pé ọṣẹ tán fi fọṣẹ kù ló fi wẹ̀ ni. Allah. níbi tí ó kanra mọ́ ọ dé gbogbo ohun tí èèyàn bá lè mẹ́mi kúrò ńbẹ̀ ó mójútó ni ó fẹ́ fẹ́ bro guy ó fẹ́ fẹ́ ẹni tó lówó nú ayé yìí àfi kó o fẹ́ ẹni tó bísí. Ayakumullah. tó o bá ti mọ̀ pé ẹni tó lówó ló fẹ́ fẹ́ o gbọ́dọ̀ fẹ́ ẹni tó bísí. Ayakumullah. gbogbo ẹni tó bísí ò ní broke gbogbo ẹni tó broke kò bísí ni. Allah. tó o bá pe bàbá àdínì lásìkò tí ò yẹ kó o pè é mo wà lẹ́nu iṣẹ́ mo wà lẹ́nu jákúrò lórí fóònù fún mi kì í ṣe pé bẹ́ẹ̀ lórí àmọ́ lásìkò tí n bá ń ṣiṣẹ́ lọ́wọ́ kò ráyè tẹnì kankan mọ́ ó mójútówó òun ní fi ń já tí ń ná ní ń já ní ń ná ń já tí ń ná ìbálẹ̀ ìyàwó wọn nìkan kọ́ náà ń já ọlọ́run ló mọ iye owó pásù tán ti já gbogbo ẹ̀ dànù. Allahu akbar kabir. wa man
يجزي عن خير يثاب فعاله ومن يجزي عن شر يناله وزازن ومن يجزي عن شر يناله وخازن. ó fẹ́ kí n pe bàbá ni. حياكم الله. bàbá. ومن يجزي عن خير يثاب فعاله. gbogbo òwò tó gbàṣẹ lọ́dọ̀ ọ̀gá rẹ tọ́gà rẹ sọ fún ọ pé barakallahu fiki tí ò dáa fún ọ lẹ́yìn àdúrà tọ́gà rẹ ṣe fún ọ ìwà rẹ ń ní jọ́ọ̀jì ayé rẹ. Allahu akbar kabira. àfáà rẹ fi tinútinú ṣàdúrà fún ọ ọ̀gá rẹ fi tinútinú ṣàdúrà fún ọ olùkọ́ rẹ fi tinútinú ṣàdúrà fún ọ ìwọ náà ló sì ń bọ olùkọ́ òun jẹ́ lẹ́yìn kó lórí ibú ni wọ́n fa wọ́n kàn ń lò wá bí omi òjò ni wọ́n lò wọ́n náà papọ̀ bí omi òjò ni. kọ̀nfàmù ni albirru la yabula wazambu la yunsa wadayanu la yamutu ni'mal mashita kama tadinu tudanu وكما تعمل تجزى وكما تزرع سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ẹ jẹ́ á dúró lérí ẹsẹ̀ wa méjèèjì. قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ẹlòmíì ò ní ọ̀rọ̀ owó dùn fi ṣúgà sí bí ò bá dùn àbí kó foyín sí. قياما وقعودا. ẹ jẹ́ á tẹ́wọ́ wa méjèèjì. ibi ẹ ti mú owó yìí ibi tó le púpọ̀ ni. aláì bíbí ẹlòmíì ti ga báyìí ó dìgbà tó bá délé kó tó mọ̀. níbi àgbákò owó tó ti fetí gbọ́ láàyè yìí nǹkan mímí kalẹ̀ ní ẹ ṣeun ọmọ wa nulẹ̀ yàrá ń gbúròfù ẹ̀rí sweet 16 ẹ̀yin ò tẹ́wọ́ tí yín ni àbátọ̀ bùkátà ti bí àbí. فيا ربي هونا فالمؤان مؤيد. má fúnra ìdùn níwọ̀ ẹ̀gbẹ́ o torí yóò fẹ́ fún ọ̀pá tó fi kú ni. فيا ربي هونا فالمؤان مؤيد. bàbá wa فيا ربي هونا فالمؤان مؤيد. kì í ṣe pé mo fọ́ lẹ́ni mo rún jùgùjùgù pàápàá. ففزت لكم. ẹ̀dá kú. فيا ربي هونا. ẹja tẹ́wọ́ wa méjèèjì ó jọ bí eré ni kì í ṣeré. فالمؤان مؤيد. nínú ọjọ́ tí inú wa ń dùn láyé wàláhì èní yìí jẹ́ kan nínú ọjọ́ tí inú wa dùn jù láyé. فالمؤان مؤيد. gbogbo owó tẹ ná fún wa a mọ iyì rẹ o torí bá a ṣe tẹ́nísì àṣà àkáǹtì àbí mo purọ́ ni bàbá. فالمؤان مؤيد. àwa lẹ náà fún ìdílé wa lẹ náà fún ọlọ́run lẹ náà fún anabiwa Muhammad lẹ náà fún. يا ربي هونا. ọlọ́run kó bá wa ran gbogbo yín lọ́wọ́. فالمؤان مؤيد. mo fẹ́ rántí bàbá FCMB làwa mọ̀ wọ́n mọ̀ kí ni ẹ ti ó ti install síbẹ̀. فالمؤان مؤيد. Ají Bakare نجم الدين. Olúọmọ FCMB làwa mọ̀ yín mọ̀ tá a bá ti rí yín FCMB dé ni. فيا ربي هونا. bá a ti mọ ẹlòmíì mú lórí ibú láti kékeré àti kékeré láti dẹ́ ẹlòmíì mọ̀ kó lórí ibú lélẹ́yìí olórí ibú a lè má lè sọ fún lójú a má sọ fún lẹ́yìn èèyàn kì í káyà kó kẹ́yìn. فيا ربي هونا. ibi abáyédé nísìn ọ̀rọ̀ kùnùkùnù ẹlẹ́dẹ̀ ní gbé ó yà mọ́ ọkùnrin á gbé fún ọ lójú rẹ tí kankan ò sì ní ṣe. مؤان مؤيد. ọba tí ń fún yín lówó náà ẹ ní dolòṣì láyéláyé. فيا ربي هونا. bàbá wa tán wọ funfun yìí. فالمؤان مؤيد. Alhaji wa Adéoyè ẹ̀sìn jáfa mọ́ dán
sọ àdàfà àti ṣe yàsín kalẹ̀ dèyìn. Allah. tó tara yín jáde wọn à ní tọrọ jẹ láéláé. Faya Rabbi hauna falmu'anu mu'ayyadun. nuga first. Falmu'anu mu'ayyadun. abadi ni gbogbo Jilani number 1 worldwide tiwantiwa big daddy tiwa nù ni. Masha Allah. ọlọ́run ò ní jẹ́ dolówó àná láéláé. Àmín ya Allah. gbogbo wa náà mo rántí gbogbo àwọn sàmárì ọ̀nàrẹ́bù wa apàdé ń jò ní hòtẹ́ẹ̀lì kan wọ́n gbà bàbá yín náà tó máa ń ṣe ọmọdé àwọn náà máa ń jẹ ayé fi hàn ká má fi bẹ́ẹ̀ lómi nínú jẹ́ ni. Falmu'anu mu'ayyadun. torí tó bá rí yé njó ń bí ọlá náà ń jayé tó báyìí mọ́wulẹ̀ já hàn lé mọ̀ àwa ń jayé lọ. Ayadakumullahu binasrihi. aláwùlí yá Allah. aláwùlí. Faya Rabbi hauna. gbogbo yín àmọ̀ yín. Falmu'anu Hafiz. mu'ayyadun. a máa sọ̀rọ̀ dáadáa lérí Ajá Abdullah Hakeem ẹ jẹ́ ìgbà tí n bá ti gbọ́ lẹ́nu sẹ́fù ni. Falmu'anu mu'ayyadun. La ilaha illallah bọ́ra alẹ̀ sóbìn lóore ẹ wọ́n ti rí bíi tọ́kí àlùbáńkúdí gbogbo orungbọ̀n náà sẹ́ẹ̀tì èyàn mọ̀ pé ọwọ́ ti dun irungbọ̀n eléyìí ó kúnná dáadáa ni. Ya Rabbi hauna. gbogbo ohun tó wù yín lẹ̀ ń fọ́ níta àti nínú ilé ọlọ́run jẹ́ mọ́ rí wọn fọ́ pẹ̀lú rọrùn. Faya Rabbi hauna. ẹ ṣàmì fún wọn ni. Faya Rabbi hauna. ajíwọ̀ta. Falmu'anu mu'ayyadun. owó lásìkò yìí ẹkọ́nọ́mì ò rẹ́rìn rárá. Falmu'anu ẹkọ́nọ́mì ò rẹ́rìn rárá. mu'ayyadun. àwọn bàbá wa ń mọ̀ nìkan ni wọn mẹ́kọ́nọ́mì. Bẹ́ẹ̀ni. kò síjó bá dọ́dọ̀ wọn mú di mọ́tò wọnú ilé epo ni ẹ fúlù ẹ̀ 20,000 50,000 ṣe é gbọ́ báwọn. Faya Rabbi hauna. ẹ̀yin náà wo kárí mi ni àmọ̀ yín dáadáa ká tó kúrò yín àyìn ó dáa lójú pé aláàjì ó tún dún. ẹja tẹ́wọ̀ wa ká dà níyàn tá a fẹ́ awàlì. Yakumullah. bàbá Musa Agboola ọlọ́run ẹ̀wù bẹ́ẹ̀ ti dùn rí dùn wò ẹlòmíì bá lógo báyìí àròpójú ní dùn ni àmọ́ àròjú yín láti inú gbogbo ojú eléyìí kò fẹ́ kó bóbìnrin mi ni torí nẹ́tíwọ̀kì ojú yín yìí mú débi kó bóbìnrin mi bá fojú kan ojú yín iná ó gbé lẹ́ẹ̀kan náà níbi mágnẹ́tì. Ọlọ́run ṣàánú. adáhùn ojú kan mọ̀ nẹ́tíwọ̀kì wọn. An'amallahu alaykum. fọ́ọ̀mù àfà gbogbo yín la kí o jàlábíà àkàntì ìwárí jàlábíà ni kí ló ṣẹlẹ̀ jàlábíà wọ́n máa mú wa ẹ̀ṣẹ̀ nìyẹn àfi kọ́ máa mú wa ẹja tẹ́wọ́ ń ta ẹja arújọ ń ta fẹ́ fọ́lọ́hún ládàṣà lẹ́ṣà abáṣẹ́fù kádìríyà ọlọ́mọdé parẹ́ láéláé. Àmín. ó ti ṣí báyìí ó ti bẹ̀rẹ̀ báyìí ọlọ́run má jẹ́ dẹni àná láéláé. Àmín ya Allah. má jẹ́ àfihàn ṣàwátì. Àmín ya Allah. ẹ kú wájú ọ̀hún làtẹ́lẹsẹ̀ kílẹ̀ ẹ ti wà ń wájú náà ọlọ́run má jẹ́ dẹni ẹ̀yìn láéláé. Àmín. nígbà kan náà máa ń gbọ́ tẹ̀ ẹ́ wàláì wọn àgbọ̀ ọmọ lẹ́ni ọlọ́run má jẹ́ ẹrú ẹ̀ kán kù sí yín láéláé. Àmín ya Allah. ìwọ náà máa ṣe tiẹ̀ o n tó bẹ́ẹ̀ mi lèmi ń ṣe òun n tó bá fi mú dáa fún wọn àwa ló dáa fún àwa gangan ló dáa fún. Allahu Rabbi. a náwó wa sókè a fi pariwo ọlọ́run lẹ́ẹ̀mẹ̀sán. Sha Allah. bóòlù tó dé ayé wa nù ni bóòrè ó bá wọlé fẹ́ dà á ihò mẹ́sàn-án ti ń bẹ lára wa ni. Sha Allah. báburú ó bá sì wọlé lẹ́nu mọ̀lánà mi ò jẹ́sì láti gbọ́ gbogbo owó tí baba alikali ń gbà láàyè yìí ihò mẹ́sàn-án ara wọn ló sílẹ̀ aláti wá ń wọlé ọlọ́run má jẹ́ ó sílẹ̀ fáburú láéláé. Àmín ya Allah. má dá òtẹ̀ ojú rẹ ihò mélòó ní bẹ́ẹ̀ imú ihò mélòó ni etí ihò mélòó ni Méjì ni. ẹnu ihò mélòó ni Méjì ni. ó di mélòó àwẹ̀ ni ó di méje báwọn Ó di méje. ibi o ti ń tọ̀ wájú ó di mẹ́jọ ibi o ti ń yàgbẹ́ lẹ́yìn gbìyànjú má jẹ́ kẹ́yọ̀ kan bọ́ọ̀lẹ̀ fún ọ́nú aláhùn náwó sọ́dọ̀ kó rí nǹkan gidi ká lọ́dọ̀ Ọlọ́run sọ pé Allah Allah. Allah Allah.
Allah 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 Allahu akbar. àdúrà tèmi gbà àdúrà tèmi gbà ṣé ìfòyà owó àdúrà. Allahu Rabbi. owó tó yanjú gbàdúrà tiẹ̀ náà bá gbà má fi rán yàn oore olóore ọlọ́run oore wa kò ní dorí olóore láéláé kíákíá àdúrà tó gbà Seiful Qadiriyya 5,000 jalabiya jalabobo Allahu ọba ẹ jókòó sà. la ilaha illallah la ilaha illallah لا إله إلا الله لا إله إلا الله مددت يدي إليك لكي Masha Allah. تمد يدي. Nísìn Alhaji wa Abdulkabir Giwa ẹ dákẹ́ máa bọ̀ sá. Alhaji wa Afọ ẹ̀yin náà máa bọ̀. Alhaji wa Afọlábí Abdulgani ẹ máa bọ̀. Ẹ máa bọ̀ sá. Alhaji wa Abdulkabir Giwa àwọn dà. Alhaji wa Abdulkabir Giwa, Alhaji wa Afọlábí Abdulgani, Alhaji wa Tajuddin Balógun, Alhaji wa Ibrahim Aláùsá ẹ dákẹ́ máa bọ̀ sá. Ẹ máa bọ̀.